Ìgbà tá a wà ńbẹ̀ ẹ̀rù ń bà mí pé kò sẹ́ni tó máa gbà mí lẹ̀, ẹ̀rù ń bà mí. Lọ́jọ́ tí wọ́n pa Mr. Michael. A gbọ́ ariwo wọn. Díkì nǹkan. Bá ṣe ṣe fún wọn náà. Kí lorúkọ ẹ? Bello Hasan. Ọmọ ọdún mélòó ni ẹ? 15 years. Mi ò mọ bá ṣe wọlé o. À ń ṣe test lọ ní school jọ yìí. Ìbọn tán kó dání ni ló jẹ́ ká tẹ̀lé wọn jọ. Ọjọ́ kan náà la fi hàn. Nǹkan bí aago méje a débi tá à ń lọ bẹ̀rẹ̀. A máa ń lọ káàkiri. Wọ́n fún wa ní rice. Àwọn obìnrin wa ni wọ́n ní kí wọ́n máa dáná fún wa. Nígbà tó sì yà díẹ̀, wọ́n gbà lọ́wọ́ wọn, wọ́n ń ṣe fúnra wọn. Wọ́n fi hàn jẹ́ wá lẹ́yìn àwọn tíṣà school wa tí wọ́n ń ná lásán. Ṣé ojú ẹ rí bó ṣe pa wọ́n? Rárá o, ojú mi ò rí o. Ibo ló gbé wọn lọ tán ti lọ pa wọ́n? Wọ́n mú wọn lọ sí kóòtù. Wọ́n mú wọn kúrò lára yín. Bẹ́ẹ̀ni. Gbà tí wọ́n padà tẹ́ ẹ̀ rí Mr. Michael. Àárí wọn. Ẹ wò pé kí ló ṣẹlẹ̀? A gbọ́ ariwo wọn. Ìgbà tán sì dé wọn mú wọn padà. Díkì nǹkan. Díkì nǹkan. Bá ṣe ṣe fún wọn náà. O lè rántí irú àwọn èdè tí wọ́n sọ. Ṣé wọ́n máa ń sọ òyìnbó sí àbáwúsá àbí ẹ̀gbọ́n àwọn nǹkan tó máa ń sọ? Wọ́n máa sọ òyìnbó. Wọ́n dẹ̀ máa sọ Haúsá. Wọ́n máa sọ Fúlàní. Tó bá ti ń lọ wọ́n máa dùn àrábò wọ́n máa dùn àrábò lẹ̀. Wọ́n á dọ̀rọ̀ abò yín mọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Òun kọ́. Tóòrùn bá ràn ìgbà tó jẹ́ pábẹ́ igi ni. Ètí bá rán sì ń wá tó jóye rẹ̀. Ibẹ̀ náà ni wọ́n pa wọ́n. A notice pé nígbà tí wọ́n fi yín sílẹ̀, aṣọ tẹ́ ẹ wọ̀ kò dọ̀tí tẹ́lẹ̀. Ṣé bí uniform náà fi kó yín gbà tán kó yín? Bẹ́ẹ̀ni, yúnífọ́ọ̀mù yẹn náà làwọn pa. Mo bọ̀ nígbà tá a rí fọ́tò ọ̀tọ̀ làwọn aṣọ tẹ́ ẹ wọ̀. Ta ló fún yín láṣọ tẹ́ ẹ change? Ta change. Bá ìgbà tá a dé Ìbàdàn yẹn ni. Lọ́wọ́ nígbà tẹ́ fún wa ló gbọmọ̀ṣọ̀ kẹ́ tó lọ. Ara wọn. Ìbàdàn lálọ́ sí ti ń gbà tá a yé wọ́n fi wálé. Òkè ìgbà iná ṣẹ̀wá fún yín láṣọ mi. Bẹ́ẹ̀ni. Pẹ̀lẹ́. Báwo ló ṣe rí? Kọ̀ látìgbà tó ti dé, ṣé ẹ̀rù máa bà ẹ́? Ẹ̀rù bà mí. Ọmọ líle ni ẹ o. Tó ti padà sí school. A ṣẹ̀ṣẹ̀ dé lánàá náà. Okay. So ìgbà wo ló fẹ́ padà sí school? Má parọ́. Tó wù ẹ́ kó tún padà sí school láàrin agbègbè yìí. Tọ́lọ́run bá kọ̀. Máa padà sí school àmọ́ tọ́lọ́run bá kọ̀, máa padà lágbègbè. Báwo ló ṣe rí lára nígbà tó rí dáàdì àti mọ́mì pẹ̀lú àwọn àbúrò rẹ̀? Inú mi dùn. Ṣé o lè sọ fún wa àwọn tí wọ́n mú yẹn wọ́n tóbi mélòó? Mi ò mọ iye wọn àmọ́ wọ́n pọ̀. Táwọn tó wá gbé yín yẹn ṣé ẹ tún pàdé àwọn míì nínú bẹ̀ àbáwọn yẹn náà ni? Àwọn yẹn náà. Ọwọ́ bá àwọn tó ṣiṣẹ́ yẹn, ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ó ju bí mo ṣe rò lọ. Ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Yóò bá bẹ́ẹ̀ nu wọn pàápàá. Ó ti tán, má sọ nǹkan kan mọ́, òde o, ìdí ẹ máa wí pa ọ̀rọ̀ rẹ nu, mọ́tà sì rí ìdánwò, kábíyèsí Olódùmarè. Burúkú lẹ tó lè sọ pé bàbá Tinubu ló àríyìn olórí burúkú tó máa sọ pé fẹ́ẹ́ láìpẹ́ lọ́wọ́. Òde pẹ̀lú ọ̀rọ̀ rẹ o, ó ti tó bá. Lórí ọ̀rọ̀ ni mo ń sọ fún yẹn náà, wẹ́ẹ̀ tí yẹn máa jókòó tọ́ dẹ̀ máa ronú pé federal government ló àrẹ́ǹjì pé kán lọ jí àwọn sún àwọn kéékèèké. Kálukú ẹ̀. Kíkí ni ọba lè ṣe ṣé kí wọ́n lè fi yìn wọ́n ní àbí kí sáwọn ọmọ kéékèèké tó ń jí gbé sáwọn náà fẹ́ dìbò fún wọn. Àwọn èèyàn ò ní wọn sọ pé wọ́n jẹ́ àwọn àgbàlagbà gbé àwọn kéékèèké náà jí gbé. Federal government máa wá sọ pé kán lọ jí wọn fún kíni. Ẹ tó bá ní ọ̀pọ̀lọpọ̀ yẹn kó ronú pé bàbá Tinubu lọ àrẹ́ǹjì irú nǹkan báyẹn wèrè yẹn ló lè ronú irú yẹn báyẹn náà. Ọ̀dà. Mímọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé kábíyèsí bàbá. Ọ̀rọ̀ kọ́ńtẹ̀ǹtì rẹ̀ yìí, ọmọ mèlú títí. Ọ̀rọ̀ dírámà tẹ́ ń fly drone yìí, ọmọ mi gbogbo òlú títí. Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀. Ẹ yàánú gbóró, ẹ tún lọ lè yàánú gbó. Kábíyèsí bàbá. Dákun fún un lábọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe lọ. Èyí tí ò ní pa security lára ni o. Gẹ́gẹ́ bó ṣe sọ fún mi. Ọlọ́run ò ní jẹ́ kí ó pàdé wíńsà. Àmì Ọlọ́run. Mo lè kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé tí wọ́n ń dúró tì wá tí wọ́n ń ṣàdúrà lọ́tún lọ́sí. Ọlọ́run tó láyé tọ́lọ̀ kò ní jẹ́ ká bọ́wọ́ àwọn ajínigbé àdẹ̀ní sí tọmọtọmọ. Àmínà. Ọlọ́run tó láyé tọ́lọ̀ á bá mi dúró tí gbogbo Yorùbá ogun ò ní kó wa lọ́lẹ̀ Yorùbá lásìkò. Àmì o. Èmi kàn gbìyànjú kẹtàgbára ní kẹ̀kà láti pé káàbọ̀ wà náà ni. So
wọ́n bá ti pè mí nígbà míì irú tí tọ́yà ṣẹ̀ṣẹ̀ rescue lókè ó sì ìjẹta rescue àwọn ẹ̀ àkún Ìbàdàn ní ìjẹta mọ́júmọ́ àná. yàtọ̀ fún tàwọn principal àtàwọn ọmọ iléèwé torí ire òun ẹ tún ti. gbogbo yẹn àtàlọ́hún gbé wa bọ́dí lórí gbogbo yẹn tán náà tún pè mí gan jí àwọn kan gbé lókè o. lókè o. bí mo tún ṣe bẹ́ẹ̀ ni. àwọn mélòó. àwọn méjì ni wọ́n jí gbé. ẹ sì gbà wọ́n lẹ̀. lágbára Ọlọ́run. pẹ̀lú àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí ń bọ́ ṣiṣẹ́. àtàwọn ọlọ́pàá ara ti bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọlọ́pàá ara ti àwọn ọlọ́pàá ara jọ tẹ̀lé àwọn tó bí 15. sí èsè pé ọwọ́ àjọ àgbáyé ti wà nínú ìrìn àjò rẹ̀ yìí torí pẹ̀lú tó ń kó lẹ́yìn ọba àyàn lẹ́rù. ká dúpẹ́ fọlọ́run ká dúpẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá ẹ̀mí ọ̀ bàbá fẹ́ràn Yorùbá tó pọ̀. àjọ Nàìjíríà ni kì í ṣàjọ àgbáyé. àjọ Nàìjíríà ni àjọ bàbá Tinubu ni. àjọ bàbá Tinubu ni. bàbá pé IG ló rúgbà mi ọwọ́ kàbí ọ̀pọ̀ làgọ̀ kọ̀ọ̀rù wọn gbé. ó sọ bẹ́ẹ̀. full support àti director of SS ni o àti civil administrator gbogbo wọn gbogbo àwọn security officer ẹni wọn dúró tán pé àlàáfíà gbọ́dọ̀ wà ní Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá wa yìí torí pé ilẹ̀ Yorùbá nìkan náà ló kù tí ó ní ìfọ̀kànbalẹ̀. mo gbọ́ nǹkan kan wọ́n ní ìtẹ̀yìn fi ń ya nǹkan nù gbọ́ drone tẹ̀ ń lò yẹn kìí ṣe drone tí a fi ń ya fíìmù wọ́n ní tàwọn ológun ni wọ́n ní ti ń gbọ́ sátáláìtì ni drone yẹn ń lò wọ́n ní ń ṣiṣẹ́ pẹ̀lú sátáláìtì ni. bẹ́ẹ̀ náà àwọn náà gbé fún wa gọ́ọ̀mẹ̀ntì ló fún wa. kábíyèsí Olódùmarè. ká lè mọ̀mọ́ rìn ká mọ̀mọ́ bọ́ síbi tí ó yẹ ká bọ́ sí. àwọn professional. àwọn tó ń control drone yẹn. Amẹ́ríkà ló ti wá. ọ̀tán ṣúgà já. Amẹ́ríkà ló ti wá. ẹnu rẹ ló fi sọ yìí kọ́mọ́ bá dàbí àpọ́pọ̀ pé bàbá Kọ́lá Olóòtú lè pẹ́ nǹkan jù. kẹgbẹ́ bàbá. ó ní bàbá mi lálẹ́ ẹjọ́ tá à ń sọ̀rọ̀ ó ní bàbá mi ẹ wo ẹnu lẹ̀ kẹ́ ẹ wo ẹnu ọkọ̀ lọ́wọ́ gbé fídíò lọ́wọ́ ya gbogbo bàtálíọ̀nù sọ́jà àtọlọ́pàá tí wọ́n kó tì ọ́ ọwọ́ ya gbogbo mọ́tò lọ́nù gbó bẹ̀rẹ̀ bẹ̀ mọ́ ní ha. bẹ́ẹ̀ni. ó sì ní. fún mi ní láìpẹ́ láì jìnnà mọ́ ní àwọn ọmọ yẹn ọlọ́wọ́ sì ni wọ́n ní rí láìpẹ́. ọ̀sọ̀ bẹ́ẹ̀ ìjọ tó dá ó ní ọjọ́ tó dá ìyẹn ló fún mi confidence tí mo fi sọ̀rọ̀ lórí rédíò ńgbà mọ́ sọ́njọ́ Sunday pé kó tó di Sunday tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ìmúròyìn ayọ̀ wá báyìí. ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún mi ìfẹ́ dá déètì tó dá ni. Yes sir. ó sì sọ wọn dánú bodè ibi tó ní à ń wà náà wọ́n mú wọn mọ́. bá a bá ní ká fojú sùnùkùn. ó kọjá bẹ́ẹ̀ o. ṣé. ìjọba Nàìjíríà ṣiṣẹ́ pàápàá jùlọ wàláì mo ń sọ pé àwọn bàbá Tinubu ò sùn lórí ìrìn àjò àwọn àti gbogbo ò sùn báyọ̀ ló mú un parọ́ ni. àwọn aráàlú kan máa ń sọ nǹkan kan pé. àwọn gbogbo ọ̀nà gbogbo tọ́lọ̀ máa fi lágbára àwọn gbọ́dọ̀ káwọn ọmọ ìgbà ìṣẹ́ ọkọ̀ dàbí àwọn ọmọ sí bọ́ọ̀kì àkọ́kọ́ fọlọ́run torí wọn tó ń ṣe fún Jonathan ń gbà ẹmu tó ń tó sọ bẹ́ẹ̀ni wọ́n fẹ́ ṣe fún bàbá. wọ́n fẹ́ járáǹkì ìjọba bàbá. bàbá Tinubu yìí kò fún wa dáadáa. èyí ò ní pé àwọn ọmọ tí wọ́n kọ́ yẹn. mo dẹ̀ fi ń dá yín lójú bàbá. ẹ rí i pé níjọba bàbá Tinubu yìí ni ogun bandits yóò dókun pátápátá èmi ni mo mọ nǹkan tí mò ń rí. ó fi ń dá àwọn èèyàn lójú bẹ́ẹ̀. bàbá Tinubu bẹ́ẹ̀ ni mo sọ mo fọlọ́ ń búra. ogun bandits ó dópin. níjọba bàbá Tinubu yìí ogun bandits ó dópin pátápátá ẹ rí i pé gbogbo ẹ ti ń ṣe kulẹ̀ báyìí. ìwọ ń sọ pé ó ní ọsọ nǹkan kan lálẹ́ àná ó ní pẹ̀lú ògùn ọlọ́ngbà tí wọ́n bá dá àwọn àsìkò kan ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ roko rẹ̀ láago kan òru ó ní yóò mọ mọ́kọ́ àtàdá kò ní sí kí ló ń ṣe ń bẹ̀ o. níjọba bàbá Tinubu yìí á sì ọ̀rọ̀. níjọba bàbá Tinubu yìí náà. Ọlọ́run ló máa rìn lọ. ẹ bí wọ́n ṣe wí. bí wọ́n ṣe wí. ìgbésẹ̀ ti ń lọ pẹ̀lú DSS ni o sójà ni o director of IG gbogbo wọn pẹ̀lú plan tí wọ́n ní ètò àwọn nǹkan security náà ti nílẹ̀ o tẹ̀mí fojú rí tí mo dẹ̀ confam tí bàbá Tinubu dẹ̀ ti ṣètò gidi síbẹ̀. ọ̀dà mo fẹ́ sọ nǹkan kan bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí àwọn kan mọ̀ sọ pé kiri bí arrangement mọ̀ ni pé ó yẹ kájọ àgbáyé ó ṣèwádìí lórí àwọn ọmọ. ẹni tó sọ pé arrangement nìyẹn bí ìkọ́fẹ́ evidence ẹ̀ lẹ̀. wọ́n láwọn tí a pa wọ́n ní àrí fídíò rẹ̀ wọ́n láwọn ọmọ tí àwọn agbésùnwọ̀mí tí wọ́n ní a pa àrí fídíò rẹ̀ àwọn tí wọ́n ní a kó àwọn mẹ́jọ yẹn wọ́n. tá a bá ń fi ọ̀pọ̀lọpọ̀ fídíò síta wọ́n ní ṣé wọ́n yẹ kó máa fi irú fídíò yẹn síta. àti pé àwọn fídíò kan bẹ tó bá jẹ́ pé tá a bá rìlíìsì ẹ̀ wọ́n máa sọ di tribalism
pé kìnìkan ẹ kó yé mo ṣe sọ. èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ìjọba bàbá Tinubu lógun bandit ó dópin. jẹ́ ń gbẹ́ ń tọ́ wà lójú òpó òun ta ló lè dúró ń bẹ̀ ná. Hello somebody. Hello. Ẹ kú ojúmọ́ o. Ń dára fún yín bàbá. Àmì Jésù. Wọ́n ní ìta ẹ̀yin gan wọ́n ní ìta. Ok. Bàbá Ìgbòho àtijọba orílẹ̀-èdè tí wọ́n kú iṣẹ́. Bàbá kọ́ tó Ibà. gbogbo ibi tí wọ́n ẹnu tẹ́ ti ń sọ̀rọ̀ wọn ò ṣètò lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ bá rí ẹ̀ kì í sọ. Òun ló jẹ́ kí inú mi máa dùn sí iṣẹ́ bá ti ń ṣètò. Ṣẹ́ṣẹ́ bá ti mẹ́nu lórí ọ̀rọ̀ Sunday báyìí confam gbogbo nǹkan tẹ́ máa ń sọ. Ọ̀rọ̀ ọmọ aráyé ní Ìbàdàn. Àwọn àbàdàn ń jù nǹkan nù ni. Mọ́ta ní. Ó tún á di pé òun ló ṣiṣẹ́ fòdì àgbáyé káàkiri àjò ṣiṣẹ́ fúnra wa. Ọ̀tán. Ṣé ń bá lọ yìí sáwà gan kọ́ là ń kókun jàrá wa. Ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀. Ẹ wo ohun tí Sunday Igboho ń gbèsè ṣé tó bá jẹ́ pé a ti fún láyè látìgbà tí ọ̀rọ̀ gàngán ti ṣẹlẹ̀ ṣé gbogbo wọn náà ó sì máa ṣẹlẹ̀ sí. Kò ní ṣẹlẹ̀. Wọ́n ti ṣẹlẹ̀ bàbá ọ̀pọ̀lọpọ̀ yín sì ni o. Oníbàárà mi ẹ mọ̀ wọlé. Wọ́n pé ẹ̀ ń polongo rẹ̀ ẹ̀ dákẹ́. Náà. Ẹ ti ṣẹni ìtìrọ́. Ẹ gbé ìtìrọ́. Òótọ́ lẹ máa ń sọ. Hello. Ẹ kojú ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Ok, Gani àfíìsì mi látọ̀ yálà. Náà gbogbo Ọ̀yọ́ ń kọ́. Ok, adúpẹ́sà. Náà. Ok, gbogbo iṣu tó ń ṣẹlẹ̀ yẹn. Ok, tí gómìnà bá wọ pé kí àwọn UN pé ká wá ṣèwádìí. Ok, ilé ìrora burú mẹ́. Yes. Kéèyàn bá ṣe òtútù èdè gbọ́dọ̀ pé èèyàn ní kò sẹ́kù lè. Bẹ́ẹ̀ ni. Torí wípé ntí gómìnà fi lè sọ bẹ́ẹ̀ ni wípé òfin mọ́yẹ̀mí lọ́wọ́ wò kan wà tí ó ti protect president tó sì protect àwọn gómìnà náà. Òfin ọ̀dájú àgbáyé ni gómìnà fi béèrè. Èmi ò rí àìsí bẹ́ẹ̀. Ó jẹ́ kí olóyè Sunday Igboho wọ́n kú iṣẹ́ wọ́n kú ọmọ ṣe òun náà ní tẹnu gbóbi ọ̀wọ̀ sà. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Ẹ ṣeun. Ẹ káàárọ̀ Alhaji. Náà. Ẹ káàárọ̀ sà. Mr. Alabi Azọ láti Àpẹtẹ. Ẹ ṣeun. Ẹ̀rí Alhaji ọlọ́run wà pẹ̀lú ẹ̀mí lẹ́yìn tán ìmọ́lẹ̀ fún àwa Yorùbá láti máa ju sí nǹkan lọ. Ẹ jèrè. Ọlọ́run ẹ̀mí ló gùn ẹ̀mí lẹ́yìn tán ìmọ́lẹ̀ sí. Alẹ́ àdẹ̀gbàdúrà fún bàbá Tinubu náà ẹ̀mí ló gùn pẹ̀lú bó ṣe ti Sunday Igboho títí wọn lẹ́yìn. Àmín o. Láti jẹ́ ká mọ ohun tó ń lọ. Adúpẹ́ nínú ohun tó ń gbà yóò. Kódà Nàìjíríà ò ní bàjẹ́. Àkọ́rọ́ ní ètò. Ẹ ṣeun. Ọlọ́run wà pẹ̀lú ẹ̀mí ló gùn àǹtẹ̀ Sunday Igboho ọlọ́run tì lẹ́yìn. Hello somebody. Alhaji kọ́lọ́ olóòtú ọmọ àbùdábánijà. Mò ń jẹ́. Ní ìjọba ti pè é lọ́kùnrin. Nàìjíríà lójú ọmọ wa mú wa. Náà. Ojú ẹ̀ ló ti. Àmín. Ẹ̀yin dájọ́ Ìbàdàn lọ́ba ẹ̀yin náà pàṣẹ àgbà ọlọ́run lójú ayé wa. Àmín. Àmín. Ẹ máa lọ Sunday mọ́tòsọ lórúkọ mi tó pàtàkì lójú. Náà. Bẹ́ẹ̀ rí gbogbo àtijọba àpapọ̀ ìjọba àbílẹ̀ ìpínlẹ̀ o. Ẹni tí mi ẹ̀kọ́ gbóríyìn fún Sunday Igboho. Olóyè ti kéèkì gbogbo wọn tá a fi gbéra bá wọn. Bí ọba sí gbèsè tó gbé oníbẹ̀yìn ọ̀rá òun ọba lọ náà ni. Ó jẹ́ jẹ́ pé gómìnà náà wọn ọ̀fẹ́ kí ẹnì kan dẹ̀ gbéra ọ lọ náà ló mú tẹ̀sán yòókù. Ẹ̀yìn ìgbàlẹ̀ ààrẹ. Orí gbèsè káàrẹ̀ gbé yẹ kò gbé bẹ́ẹ̀ ní stéètì rí tó gbé control state yẹn gan. Tó fún àpẹẹrẹ ní Kwara state. Lọ́dọ̀ wa ń bẹ̀ wọ́n. Àbáyé àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ wọn bá ń gbé owó náà ń gbé àwọn èèyàn padà owó gbé ilé yìí náà. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ lọ sí àpọ́gíráàmù yìí sí 21 times ẹ̀bùn 10,000 torí bọ́lọ̀ ń bá rí ọjọ́ èèyàn náà ò rí ọ 250,000 tá a hán last week àtọ́ o 150,000 péré mọ́ à ń bẹ̀ ó kú 100,000 nílẹ̀ 100,000 tó dẹ̀kù yẹn ó ní a fi ń pèpè fún èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá sí àpọ́gíráàmù yìí ẹ sí ààrẹ sọ́nà 21 kẹ́ẹ̀dẹ̀ mọ sọ rẹ̀ pé mo ti sí ààrẹ o. Ẹ bá káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà akí tọlọ́mọ ni. Adẹ kí ti wẹ́dà tó ń wá yìí o. London Tailor iṣẹ́ rẹ̀ tún dà padà iṣẹ́ London Tailor tún dà padà mọ jásẹ̀ rẹ̀ kọjá
mú ìyàwó mọ́lẹ̀ ọmọ kan mọ́lẹ̀. Ọlọ́run ló yóò rí bẹ́ẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà àkìyí àdẹ̀kù ayọ̀ ọmọ tí a ṣẹ̀ṣẹ̀ rí padà yìí. Mo ti ń gbọ́ program mo ti ń gbọ́ àwọn èèyàn sọ̀tọ̀ tún àyàn sọ̀tọ̀ sí. Agbọ́ ọmọ wò ní sọ̀rọ̀ lágbọ́ Ọlọ́run. Gbogbo àtàwọn ọmọ ọmọ tá àti ìròyìn ní. Ẹ̀yin náà máa róyún ní lágbọ́ Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀ lóyún ẹ̀ bímọ lálàáfíà. Tẹ́ bá bímọ tán ọ̀nì jọmọ wa gbé lágbọ́ Ọlọ́run. Orúkọ mi ò yí padà. Ambassador Dr. Agboola Ọláolúwàjọ èmi lọ̀gá àgbà fún iléeṣẹ́ Unique Fertility. Látijọ́ wọn ti ráwọn ọmọ ìgbé ẹ kéde lórí prógráàmù lọ́dọ̀ mi. Ẹ ní special ẹ̀bùn gbogbo ẹ̀ ń bá ti kẹsẹ̀ bọ́ lé iṣẹ́ yín. Ẹ wá ṣe pákéèjì fún wọn ẹ̀bùn àgbégbin. Tẹ́ẹ̀ ní kí wọ́n mọ̀ wá gbé. Kí ló fún yín wúrí yún? Ṣé ọmọ fámìlì yín kan wà nú ẹ̀ tí wọ́n rí gbà ní? Ọmọ fámìlì wo sì bẹ́ẹ̀ bọ̀ ọ̀rọ̀ ọlọ́mọ ní Unique Fertility gbé lọ́wọ́. Àwọn owó táwọn èèyàn fi ń wọ́ ọmọ. Àmọ́ bó ṣe ń gbà àwọn èèyàn lórí pé àwọn òjò àmọ́ owó tó ná àmọ́ pains. Ẹníjọ́ kẹwàá nù lé ẹlójò wa ń rọ̀ wàràràrà ẹni ìyá àjẹsà wa ń sunkún. Ẹlẹ́yìn tiẹ̀ mọ tí ń pa ìyá àjẹsà lẹ́kún. Ẹlẹ́yìn wa ní ìyá àjẹsà kí ni ń pọ̀ lẹ́kún. Ó ní àwọn ọmọ ọlọ́mọ wà ní gbọ́ báyìí òjò yóò sì máa rọ̀ lé wọn lórí. Bẹ́ẹ̀ni. Abiyamọ ní ìyá àjẹsà tó ò ní fojú sunkún ọmọ o ò ní pọ̀ fún ọmọ o. Láì mọ̀ wọ́n rí láì mọ̀ràn wọn ẹ sì ń sunkún lórí ìpọ́jù òwúrọ̀ ńlẹ̀ tiyín ẹ wá fi jọ́ọ̀jì tó lè máa ṣẹlẹ̀ nù. sáwọn ọmọ tẹ́yìn ò tiẹ̀ mọ̀ kò sẹ́yìn bọ́dì lọ́dọ̀ wọn ẹni tó bá ti wojú Ọlọ́run fọmọ rí á mọ ìtumọ̀ pé ọmọ èèyàn sọnù. Kábíyèsí Ọlọ́run. Ṣé ti IVF táwa ṣe la fẹ́ sọ ni ṣé ti àṣejẹ ni ṣé ti bíbọ̀ ṣé ti mímu ni tí ò tiẹ̀ tún wá ṣiṣẹ́ ṣé tomi àdúrà ẹ̀wọ̀n àná etí ọ̀ẹ̀lẹ̀ ẹ̀yẹ gbá ẹ̀ ṣe gbogbo ẹ̀mú tó fún. Gbogbo ẹ̀ náà ló dún mọ́ra wọn bí ọ̀bá ṣiṣẹ́ ẹ̀ ní báàgò tẹ́ ẹ lò tọ́lọ̀ fi gbà. Orí pé èèyàn ò gbà kámú. Àgbàkámú ọ̀rọ̀. Gbà kámú ni. Bẹ́ẹ̀ ni pé tẹ́lẹ̀ bá oúnjẹ bá dá ni a máa tugùn tó bá tún ṣe fẹ́ẹ̀lì báyìí a tún mú mi. Ó tiẹ̀ láìkì yín mo kó yín jẹ fún yín. Òun ló jẹ́ ká dé product class for the Unique Fertility lọ́jọ́ ẹ̀nì. Ẹ̀yin tẹ́ wá ń wojú Ọlọ́run fọ́mọ. Ẹlòmíì fẹ́ para ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mọ́ para rẹ̀ torí ìwọ náà mọ̀ tí àdọ́lọ́mọ láyé. Kábíyèsí Ọlọ́run. Gbogbo ẹlòmíì wọ́n sọ̀rọ̀ sí ó mà kọ́ wá sọ́fíìsì wa ó lóun ní láti ti ṣọ́ọ̀bù nítorí ẹni tó wà níwájú ṣọ́ọ̀bù òun ó sọ fún òun wípé gbà tí ìwọ sanwó skul ọmọ gbà tó mọ ọmọ lọ skul ó ṣe ní máa dé ṣọ́ọ̀bù láago 7 àárọ̀. Wọ́n ní kíní kan ṣẹlẹ̀ ní olórogún náà ìyálé ti wà nílé tipẹ́tipẹ́ kò bímọ ìyàwó tí wọ́n wá gbé òun wá bímọ ńgbà ọmọ rẹ̀ tó pẹ́ ọmọ ìlú lọ rèé bá ra kíní wá níbi ilé alátẹ ọmọ wa ń gún rí ọrùn ìyá wa mú kíní wá sáǹdì bí ọmọ ṣe lọ lè báyà rẹ̀ nù lẹ́nu pé girama wọ́n ti sòun di girama nígbà tí ọ̀rọ̀ ọmọ bí. Wọ́n ní bí ìyá ṣe sáré jáde láti inú ilé pé ẹ mọ́pọ̀ ọmọ mi o torí ẹ mọ bí ṣe é ṣe wọ́n o. Ẹ mọ bóyún ṣe ń dàgbà nínú. Irú obìnrin yẹn ó máa ké láti gbà yẹn dalẹ̀ ni. Tẹ́lẹ̀ kó oògùn fún lọ́fẹ̀ẹ́ pé sítórì rẹ̀ tọ̀ sí ẹ kó oògùn fún lọ́fẹ̀ẹ́ ẹ sì ní pẹ̀lú ògùn Ọlọ́run ń tọ́ sọ yìí ojú wọn ni wọ́n fi rí báyìí tí wọn náà ó bímọ tiẹ̀ Ọlọ́run sì bí ìbejì lantilanti. Ẹ wá wo orúkọ ọmọ tó ti ń pe ọkọ ẹ̀ tipẹ́ mi fẹ́ dárúkọ orúkọ èèyàn lórí rédíò ni. Bàbá àbèjì ló sì. Apẹ́ jẹ kì í jẹ́ bàjẹ́. Wọ́n ẹ̀ dábàá wojú ọlọ́fọ̀ wọn má kiri ká mọ́. Ṣọ́ọ̀plọ́ọ̀gì ti wà Unique Fertility ọdún kọkànlá wa rè. Èèyàn lè gbé wọn lọ́wọ́ kéèyàn lò 11 years kò sí bóyá fẹ́. Kò lè lọ 11 years. Kò lè lọ 11 years ìgbóló fẹ́ rí. Kò lè lọ ọdún kan. Kò lè lọ ọdún kan. Láyé tí fóònù máa ń jára ẹ̀yà bẹ́ẹ̀ ló dórí lérí tá a fi mọ̀ pé ọgbọ́n mọ́ ń bẹ̀ ṣebí sọ́yà bìdà ní gbogbo àfiri. Àníbẹ́lò mi bá fẹ́ ra lẹ̀ plọ́ọ̀tì kan lọ́wọ́ mi ó pè bàbá kí n tó sanwó ẹjọ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ sí fídíò kọ́. Mo fẹ́ rojú yín. Máa ní ìrẹ̀lẹ̀ sọ̀rọ̀. Màá ní ẹni tó fẹ́ ra lẹ̀ 1 acre 2 acres wọ́n ò wò mí lórí a ní bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá a ṣe rówó wa ẹ jẹ́ rojú yín. Bẹ́ẹ̀ ni ẹ̀ so káwọ̀ àti wá wà àwọn òtún wá gbójú pamọ́ ojú wa rè ojú yá jẹ ẹ mọ iye programu tẹ́ ń ṣe lọ́sọ̀ọ́. Bẹ́ẹ̀ ni o kó bá
ti rí mi kọ́kọ́ mi. tó bá jẹ́rọ́ ṣé wò ní máa pàdé yín lórí program. àmọ́ ọgbà tó máa dé orí program àmọ́ ọgbà tó máa dé bíbí torí kó àgbèrè lọ́wọ́ ni tó bá ń wojú ọlọ́run fọmọ má lọ síbi kankan mọ́ olóyún ojú ni ó jẹ́ kí aya mi sáré bọ̀ ní yunifásitì ikú oṣù ṣe ṣégeṣége ni máa bọ̀ yunifásitì ni àbọ̀ òórùn ni máa bọ̀ yunifásitì ó tó yẹ pé dájú ẹ̀sìn kò ṣùgbọ́n inú ìbànújẹ́ lẹ máa wà inú pèsè ló sí ni ẹ máa bọ̀ ní yunifásitì ẹ̀yin ọkùnrin àgàn bẹ̀sẹ̀ ẹ máa tẹnu mọ́ a máa ń sọ ẹ ti ń sọ tipẹ́. bẹ́ẹ̀ ni ó lè pé wọn ló ń dá ìyàwó rẹ dúró ó lè máa dá ìyàwó ẹ dúró ó lè pé ìwọ gangan ló yẹ kí ìyàwó ẹ rọmọ bí ó jẹ́ máa bọ̀ yunifásitì àbọ̀ ò lè ṣe dáadáa ni ó lè tọ́nà owó kò ní máa bọ̀ wẹ́dà tó wà ń ta ẹ̀ má jọ ṣe rí ní àárọ̀ àná tó ṣe wẹ́líwẹ́lí mi àwọn ọkùnrin ó ti jẹ́ ààrẹ ọ́fíìsì ayé rẹ̀ adáláyé. ìyá àjẹsà sọ̀rọ̀ pé ìwọ náà lọ bẹ̀rẹ̀ pé ní ọ́fíìsì sátidé mọ́. ìyá ìjà lórí ẹ̀rẹ́ tẹ́lẹ̀ bá yẹ Sunday èmi ò rí irú rẹ̀ rí. ìyá ìjà lọ sí ìpẹ́. ọkọ mẹ́rin ti jí lọ sọ́fíìsì màmá òkè àkílà kí ló ṣẹlẹ̀. bàbá jẹ́ wọlé. mọ́jọ́ bí ọmọ kọ̀ǹtró rẹ̀. gbogbo sẹ́tà àṣẹ náà nítorí tiwọn náà ni. kò sí bẹ́ẹ̀ ọba ṣiṣẹ́ ti fi ra ìyàwó ilẹ̀ kọ̀ǹtró. iṣẹ́ kọjá lórí òkè ìṣòro ọlọ́run kọ́lé. ẹ wò ṣe tọkọ èèyàn bá ń ṣe nọ́mà ó nífẹ̀ẹ́ ke wò ta. kọ́mọ̀ bá wò ta every Saturday Sunday ó máa lẹ̀. ọmọ pákéjì mi àdúrà wa gbàlagbà ọlọ inú month ní July wedding anniversary month wa tí mo fẹ́ yà dì. oṣù ni mo sọ yẹ́sà ìdù sọ́kọ́ mi ọgbọ́n kí ni máa mú mi mọ́lẹ̀. 50% promo 50% promo. ìdá méjì nínú gbogbo ọ̀tá ń ta pátápátá ní báyìí. ṣé ẹ̀bùn àwọn ọmọ tí wọ́n rí gbàgbàgbà wọ́n sì wà nílẹ̀. online àti gbèsè online àwọn sì ń gbà lọ wọ́n lè ṣì wà lẹ̀ Thursday lásán kó bá parí. gbogbo àwọn customers tó bá ti register báyìí ọ̀la ló máa parí. tó bá ṣe register rédíò báyìí máa bọ̀ tó bá wojú ọlọ́fọ̀ máa bọ̀ nílùú Ìbàdàn láwà ẹ gba pákéjì ayọ̀ bọ́ bá ṣe register ó tó wá láǹfààní sí 50% promo. bẹ́ẹ̀ ni dùdú báyìí lọ́wọ́ ìyá àjẹsẹ́ ẹ wo Ìbàdàn láwà yín tẹ́ máa ń bọ̀ láti Èkó àbí agbègbè Èkó bẹ́ẹ̀ bá ti wọkọ̀ Ìbàdàn tó gate malẹ̀ ti bọ́ọ̀lẹ̀ ìsọfọlọ́kadà pé lè ṣe unique fertility lẹ́ ń lọ ní junction Jankata ìkọjá Kuọlá Akala express wọ́n á gbé yín dọ́dọ̀ wa á sì ní Iléṣà o so wọ́n ní máa ń bọ̀ láti Iléṣà ní láti Ọ̀yọ́ ní láti Ìlọrin láti Àbújá ní tẹ́ bá ti wọkọ̀ Ìbàdàn road ẹ̀bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹ wá wọ new garage ilé epo tó tà ní new garage ẹgbẹ́ márùn tàbọ̀kadà unique fertility ní junction Jankata Akala express wọ́n á gbé yín dọ́dọ̀ wa Monday to Friday tọ́mbọ̀ láti Èrúwà náà Èrúwà làǹlà tẹ́ bá ti sọ̀kalẹ̀ ní Ẹlẹ́yẹlé ẹ̀wọ̀ challenge láti challenge ẹ̀wọ̀ new garage ilé epo tó tà ẹgbẹ́ márùn akẹ́sọ̀ pé lè ṣe unique fertility lẹ́ ń lọ wọ́n á gbé yín dọ́dọ̀ wa àìsí ní sátọ̀dé o èèṣe inú wẹ́dà gan lèèyàn ń wá sátọ̀dé àti Sunday náà Monday to Friday ẹ wo ẹ pè mí sí orí 090 33 55 69 70 090 33 55 69 70. gbogbo àti wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ pàtó àwọn tá tó ń wojú Ọlọ́run fọmọ tí wòye ẹ̀mí ti sún ẹ máa sábọ̀ yunifásitì ẹ̀kọ́ nọ́mbà ẹ̀ wọ́n lè má jẹ́yìn o ó lè jẹ́ pé gbọ̀n yìí kan ó lè jẹ́ pé àbúrò yìí kan àbáwọn ọmọ yìí tó wà ní diaspora ẹ máa kọ́ nọ́mbà wọn alẹ́ gbogbo àwọn tó bẹ́ẹ̀ rí fa àwọn èèyàn wá sí yunifásitì ìkẹ́ Ọlọ́run igi Ọlọ́run àmà bá ń bá yìí lágbóró Ọlọ́run ó yẹ máa pe nọ́mbà ẹ pè sórí 080 67 15 37 44 080 67 15 37 44. gbogbo àwọn kọ́sọ́mà wa tán fún unique fertility ní gift pé àwọn bímọ adúpẹ́ o adúpẹ́ o. mo fẹ́ gba kíní ẹ̀bùn tẹ́ ń fún àwọn ọlọ́mọ mẹ́wàá mo fẹ́ káwọn èèyàn ó ṣíà prógráàmù wa àárọ̀ yìí kí wọ́n ṣíà rẹ̀ sí ọ̀nà 21 mo fẹ́ gba ẹ̀bùn àgbégbin yẹn mẹ́wàá lọ́wọ́ yín wọ́n owó kan kù last week nínú owó tá a fi ń yayọ̀ àwọn ọmọ tí wọ́n dé yìí 100,000 èèyàn mẹ́wàá péré ni o ẹ mọ́ sì mí gbọ́ o èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá sí prógráàmù àárọ̀ yìí kó sí rẹ̀ sọ́nà 21 tó jẹ̀ níwù èèyàn mẹ́wàá àkọ́kọ́ ló máa gba ẹ̀bùn àgbégbin tí wọ́n há ní unique yẹn èmi náà ó fi 10,000 kún lọ́dọ̀ ara mi. pẹ̀lú unique fertility. oyún níní ó di ọ̀run.